kí gbogbo wa nínú ilé aláyọ̀ yìí. Ọ́díò tẹ́ fẹ́ gbọ́ yìí ẹlẹ́ẹ̀karùn-ún ó wá kù ẹyọ kan. After tá bá ti gbọ́ ẹyọ kan tó kù, ẹ bá wa pín kiri, ẹ pín eléyìí kẹ́ bá dẹ̀ bá wa pín èyí tó kù. Ọlọ́run ọlọ́jọ́ ìní kò ní fi gbogbo wa sílẹ̀ o. Àwa tá ti ń tẹ̀lé wa lórí gbogbo ọ̀rọ̀ tí màmá sọ, Ọlọ́run ọlọ́jọ́ ìní kò ní fi yín lẹ̀ o. Ẹ máa bá wa pín, ẹ máa bá wa like, ẹ dẹ̀ máa gbàgbé láti máa bá wa fi ọwọ́ ṣe subscribe sórí ìkànnì wa. Ibikíbi tẹ́ bá ti gbóhùn Green for God News, G4G Support àti Green for God TV, ẹ máa bá wa subscribe sórí ìkànnì àti ìkànnì bàbá Hades àti ìkànnì bàbá Ìjìnlẹ̀ àti bàbá Black Lion. Ẹ máa subscribe sí, ẹ wá máa bá wa pín gbogbo ètò tá bá ti gbé sí ìta, ẹ máa bá wa pín. Ọlọ́run ọlọ́jọ́ ìní kò ní fọ́ ẹ̀yin tẹ́ ẹ wá tí ìfowó sínú àkáǹtì òmìnira tí mo ṣe sọ́sẹ̀, ẹ bá wa lọ fi owó sí àánú àkáǹtì òmìnira. Jẹ́ kí nǹkan kan yé wa, orí Ìjìnlẹ̀ rédíò lẹ ti máa gbọ́ ìkìlọ̀ tó máa jáde fún àwọn ìjọba àdèlé. Ẹ má wá gbàgbé láti wá máa ṣe kíni, láti wá máa fi ojú sọ́nà fún ìjọba àdèlé tó máa wá láìpẹ́ láì jìnà tó máa jáde. Ẹ máa bá wa pín ètò yìí, ẹ máa bá wa like, ẹ bá wa subscribe, ẹ bá wa share, ẹ bá wa pín. Ọlọ́run ọlọ́jọ́ ìní kò ní fi wálẹ̀. Ó yẹ jẹ́ ń jẹ́ gbọ́rọ̀ láti ẹnu màmá. Ẹ ṣé gan, ẹ máa bá mi ká lọ lórí ètò. Àṣàkáṣà, àṣà játijàti. Ìkọ́ tó ti mọ̀ pé kò fẹ́ tó fẹ́ bá wọn tó fa ló fẹ́ mú wọn. Irú ẹ̀ ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ mọ́ láìláì, ilé ìlẹ̀ tiwa ni Ọlọ́run ló ní, ṣùgbọ́n Ọlọ́run ló fún wa o. Ọlọ́run ló fún wọn jó wọn wa, ogun wa ni. Ọlọ́run ló ní, òun ló fún wa. Gbogbo ẹ̀dá alààyè bó dẹ̀ ṣe fún káàkiri tó kó ní kálukú ní ti ẹ̀yìn. Àwọn oníkan wá sí wọn lọ síbi tó wà o. Ẹ wá tún ṣe the same thing again ní oṣù tó kọjá. Mọ̀ kọ́ńdà Yorùbá nation lẹ́sìn commit àwọn prime ni o. O Yorùbá ò sí lára Nàìjíríà mọ́. A máa bẹ̀rẹ̀ ìjọba àdèlé, ó ti di dandan. Mo fẹ́ ká rántí tó wọ́n máa ní àti rántí nǹkan. Ẹ má bínú pé mo gbé nǹkan rántí ẹ wá léde o. Mo fẹ́ ká rántí ni torí wà important ká mọ oore tọ́lọ̀ ń ṣe fún wa. Láti mọ̀ pé Ọlọ́run tó ní ká dá dúró gbogbo nǹkan wọ̀nyí ló ṣẹ́gun fún wa o. Economic warfare ó wà ní nǹkan tẹ̀ wò yìí. Security warfare ó wà ní nǹkan tẹ̀ wò. Ó wà bẹ́ẹ̀. Territorial warfare ó wà bẹ́ẹ̀. Gbogbo ibi tí wọ́n ti lé wọn sì tó bá yá ẹni wọ́n máa rò pé àwọn darí lọ síbi kan, wọ́n ní darí wá sọ́dọ̀ wa o. Ibi òní wá sọ́dọ̀ wa. Tọ́lá wa ti jó gbẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Wọ́n tó ṣe jẹ́ pé kó wà nínú ọkàn gbogbo wa. Kò tún sí òṣì, kò sí dáadáa, kò sí ìdààmú, kò sóṣì, kò sí wàhálà mọ́nú lẹ́wà o. Orílẹ̀-èdè wa ni Ọlọ́run ti ṣe fún wa. Àwa ló wá kù. Ká má jẹ́ káwọn kọ̀ọ̀kan máa sọ̀rọ̀ jákèjádé. Ṣé bá sọ fún mi? Wọ́n ní kí ló dé? Wọ́n lò dẹ̀ fi wọ́n lẹ̀. Ẹ̀rù ní ìyà ń jẹ wọ́n. Wọ́n ló máa tó mọ́ wọn lára. Wọ́n mọ bọ́ ṣe é ṣe. Wọ́n ní nǹkan burúkú gbọdọ̀ bọ́yàn lára náà. Tẹ̀lé Ọlọ́run ò fìyà jẹ wọ́n náà. Ẹ̀ ń dìgbà yín ọ̀sẹ̀ tẹ́ wọ́n ní. Ọlọ́run dá everybody ó ṣòro sí gbogbo wa. Kí ló dé tí ò rí pọ̀? Kí ló tẹ́ máa ọ̀fẹ́ sàwọn èèyàn? Òṣì yẹn pọ̀ débi pé wọn ò lè sọ̀rọ̀ mọ́. Wọ́n fẹ́ sì yẹn pọ̀ débi pé wọn ò lè orí wọn ò mọ̀ nǹkan tó dá mọ́. Wọn ò mọ̀ nǹkan tó àìsọ pé eléyìí ẹ̀tọ́ ni láìsẹ̀ ní wọn ò mọ́ mọ́. Wọn ò mọ́ mọ́ léyéléyé. Ìwà táwọn òun pàápàá àwọn ọ̀dọ́ kò ṣe sọ kò ṣe wò. Tẹ́ bá ń gbọ́ rìpọ́ọ̀tì yìí bẹ́ẹ̀ máa sọ pé ẹ dá dúró ni ẹ má sọ mọ́. Mi ò tẹ́ gbọ́, ẹ má sọ mọ́, ó ti pọ̀ jù. Ṣé ìgbà wo ni wọ́n fẹ́ bá yẹn lọ sí wẹ́ẹ̀? Ọlọ́run bá ti ṣòro fún wa, ó ti yọ wá àtòrílẹ̀-èdè, ká wá bẹ̀rẹ̀ ìjọba, ẹ̀yin kan wá lẹ̀ ń sá sẹ́yìn. Ọlọ́run ti ṣàṣeyọrí eléyìí. Ọlọ́run ti ṣàṣeyọrí. So tá a bá dìpẹ́ǹdì lẹ̀ wá níbi tá a dé yìí, àjẹ̀bẹ́ anybody. Ọmọ Yorùbá dìde ní lọ́kàn wípé Ọlọ́run ti ṣẹ́gun fún wa, ká dẹ̀ tẹ́tò wa nǹkan tọ́lọ́run ṣe fún wa ni. Ká bẹ̀rẹ̀ sínú nǹkan tọ́lọ́run ṣe fún wa lórí yìí. Ká má jẹ́ káwọn kankan máa da oríṣiríṣi nǹkan tí yàn lọ́kàn gbá ẹ máa lọ kí náà lè ṣe kí náà lè ṣe. Àmọ́ fáwọn kan máa ṣe wèrèwèrè máa ṣe wọn kò sí ni. Kò sí nǹkan tẹ̀lé mọ́ ṣe àwọn yẹn. Mo ti sọ ní few times nígbà tí mo wá sí ohun program.
kò sí ni wèrè yẹn sì máa ṣe wọ́n máa ya wèrè yẹn fáwọn yẹn lẹ̀ àgbà bá lọ̀rọ̀ gbogbo wọn a máa ti sẹ́ǹdì lẹ́wà o gbogbo nǹkan jákèjádé ládàbàdà yìí díẹ̀ inú ẹ̀ ni akọ̀mú jáde yìí o tó ní káàkó bá tó sọ tabúlẹ̀ tó ń sọ tìlú ẹ̀ tó ń sọ tabúlẹ̀ ó ní nǹkan tó ní káàkó máa mú jáde o àdẹ̀gbọ́dọ̀ aláwọ̀ ẹ̀mọ́ láíláí lórí ilẹ̀ Yorùbá gbogbo nǹkan tó ń ṣe wọ́n bá wọ́n àwọn fẹ́ darí ibi tó ti ń lé wọn kúrò ń sìn wọ́n bá láwọn fẹ́ lọ Nàìjíríà nìyẹn kò sáyè nílẹ̀ Yorùbá o a gbọ́dọ̀ gba ààyè ìkíwẹ̀ tó wà nílẹ̀ Yorùbá láíláí ẹ̀jẹ̀ jẹ́ ká ti sọ́kàn Ọlọ́run ṣe ìyanu yes declaration Ọlọ́run ti bá wa ṣe a dẹ̀ ti ṣe ètò à ń ṣe lẹ́sẹ̀lẹ́sẹ̀ à ń ṣe gbogbo ẹ̀ a ti ṣe ẹ̀tọ́ ọmọlúwàbí ọmọ Yorùbá a ti ṣe báyìí ọdún kan ti pé èyí tó kù báyìí sì ni pé kí ìjọba délé bẹ̀rẹ̀ tí ìjọba délé bá ti bẹ̀rẹ̀ nǹkan tá àgbáyé ń retí nìyẹn tí ìjọba délé bá ti bẹ̀rẹ̀ wọ́n ti mọ̀ pàtẹ exercise gbogbo láìsí ara ti exercise yẹn àti rò láìpẹ́ àpé nìyẹn mo dẹ̀ mọ̀ kọ́ lọ́rọ̀ aláṣepẹ́ iṣẹ́ ni aláṣeyọrí ni òun ṣe àbọ̀ṣẹ́ ṣe ẹ má jẹ́ kéèyàn kankan wọ́n máa pa wọ́n wọ́n fẹ́ pa ṣé wọ́n máa pa wọ́n sínú lẹ́sìn àwọn èèyàn ló jẹjẹ àwọn èèyàn ò ríṣẹ́ ṣe kò dẹ́ ṣe pé bọ́ọ̀lù ń ṣe nìyẹn àwọn ọ̀dájú kà náà ni àfàwọn ó kàn wọ́n wọn ò dẹ̀ rí ìgbé ayé tó dáa gbé náà ayé wọn ò mùnà ayé wọn ò dá ayé wọn ò ta tọ́tọ́ kò ní kò sí dáadáa ní ayé wọn kàn máa rí wọn á ní àwọn olórí wọn ṣe kí ni nǹkan náà òun fi ìgbésí ayé ẹ̀ ló mọ nìkejì lára ayé wèrè wọlé wáyé àkọọ́lẹ̀ burúkú olùgbé sínú ayé ẹ̀ yẹn kò sí yẹn o nílẹ̀ Yorùbá mọ́ gbogbo nǹkan báyìí ká máa mú dání ká máa lóòtẹ̀ ká máa mú dání ká máa lóòtẹ̀ tó àámọ̀ pé láíláí àtúngbọ́dọ̀ gbárẹ̀ láyé mi àjèjì àwa sí ilẹ̀ Yorùbá a máa gbógun ti ọmọ Yorùbá economically kò jẹ́ kó ṣiṣẹ́ kò jẹ́ orí bí ọmọ owó security ọmọ Yorùbá èèyàn wá láti ìlú òkèèrè wá sí ìlú tí ẹgbẹ́ security wọ́n fẹ́ ní ẹ o ètò ń sọ Ọlọ́run onílẹ̀ territorial warfare lẹ́rìí yẹn o gbogbo warfare yẹn ló wà ogun yẹn náà ti fi já ọmọ Yorùbá o àwa sọ pé náà fèsì náà àti Ọlọ́run ló ṣe àwa kọ́ Ọlọ́run lè wá sórí fún wa aráàlú gbà àwa ló yá àbẹ̀rẹ̀ ìjọba wa ẹ̀yin kan lè jẹ̀ ṣìfẹ́ máa sọ pé ìfẹ́sìn ọmọ Yorùbá ẹ jẹ́ ká fọkàn balẹ̀ yánú ti ṣọlẹ̀ Ọlọ́run ti ṣàṣepọ̀ lẹ́yìn àní níbi wọn lágbára Ọlọ́run gbogbo tó ṣẹlẹ̀ yìí kò tún àbúrò tó ṣẹlẹ̀ mọ́lẹ̀ Yorùbá mọ́ lórúkọ Jésù lágbára àṣẹ tọ́lọ̀ fi dáyé àṣẹ ọ̀hún ṣẹlẹ̀ mọ́ wọn kàn fẹ́ ká wọ́n ti ń torí nǹkan táwọn èèyàn máa ń sọ wọ́n máa ń ní ọmọ Yorùbá àwọn ti gbàgbé wọn àwọn tí wọ́n ṣe in fact wọ́n sọ débi pé ìyà tó ń jẹ wọ́n yẹn kan fi wọ́n lẹ̀ ó máa tó mọ́ wọn lára mo ní kì í ṣe Yorùbá ti kúrò ní Nàìjíríà gbogbo nǹkan tí Nàìjíríà ń ṣe kò kan Yorùbá mọ̀ láti November 2022 ó máa tó yé oníkálukú ó gbàgbọ́ wà nígbà tí ìfẹ́ẹ̀sẹ̀ láti sọ fún ẹ pé gbàgbọ́ tó bá torí tó kàn wá pẹ̀lú ẹ̀ ìwọ̀n tó gbàgbọ́ ayé ẹ̀ bàjẹ́ tó kàn wá kò dùn mọ́ lọ́wọ́ bí ìbànújẹ́ ẹgbẹ́ sọ́kàn gbé jìnnà sí wa náà bí ìbànújẹ́ ìjìnnà sínú ayé àti ìdílé ẹ̀ máa lọ síbi tó bá fẹ́ lọ ayé àti ìdùnnú tó wọlé Yorùbá ìbànújẹ́ ò tún sí bẹ̀ mọ́ láíláí a máa dìfẹ́ǹdì lọ Yorùbá o Ọlọ́run ti ṣe ìyanu yẹn fún wa ẹjọ́ mo fẹ́ sọ àwọn nǹkan kan ẹ máa sọ pé ká má sọ̀rọ̀ lórí blueprint bọ́ mo láti sọ àwọn eléyìí tó ló ṣe pàtàkì gan káwọn èèyàn lè mọ̀ wọ́n lè máa palẹ̀ mọ́ sílẹ̀ àkọ́kọ́ gbogbo iléèwé pátápátá gbogbo tó ń jẹ́ iléèwé nílẹ̀ Yorùbá public iléèwé ni o private iléèwé ni o láti iléèwé ní ìmọ̀lẹ́wù tán ti ń bẹ̀rẹ̀ bíi pre-K ní o títí dé yunifásitì gbogbo ẹ̀ máa wà ní títì o a máa ti gbogbo iléèwé pátápátá láti ilé bá ti bẹ̀rẹ̀
a máa ti léèwé so àwọn tó bá fẹ́ lọ Nàìjíríà léèwé Nàìjíríà bẹ́ẹ̀ ni àwọn lè lọ àwọn tó mọ Yorùbá tó bá fẹ́ dúró sílé kan dúró sílé òbí tó bá ní time wọ́n lè máa fìyẹn kọ́ àwọn ọmọ ní Yorùbá ìdí ni pé a máa láti ṣe gbogbo nǹkan iléèwé nípa ti Yorùbá la máa fi kẹ́kọ̀ọ́ Yorùbá ní gbogbo ẹ̀ so a ṣẹ̀ṣẹ̀ máa build syllabus àwọn kọ́tàkà máa ṣe according to our blueprint lórí education a máa ṣe so ó ti yàtọ̀ sí nǹkan tí àwọn tó ń ṣe àwọn tó lọ fún ní ìmọ̀ òye yẹn lórí ọ̀rọ̀ syllabus tó bá ṣe tó bá gbé gbogbo ẹ̀ sí kalẹ̀ wọ́n wá wo nǹkan tẹ́lẹ̀ ẹ̀ka ní Nàìjíríà wọ́n wo bó ṣe jọra wọn wọ́n wo kíláàsì àbí wọ́rẹ́bà lẹ́rù tó bá fẹ́ fi sí kò tó yàtọ̀ pátápátá mo lè sọ yẹn fún yín according to the blueprint mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ ọ̀tá rí àwọn àwọn òbí tó lè fi há ṣùgbọ́n ẹni tí ò bá tẹ́ lọ́rùn tó jẹ́ pé kò fẹ́ fi Yorùbá kọ́ ẹ̀kọ́ kò fẹ́ mọ̀ ọ́n pa Yorùbá ó lè lọ sí Nàìjíríà jẹ́ nílẹ̀ ó lè lọ ṣùgbọ́n tí mo ṣe ń sọ lè ní pé ẹni tó bá ní iléèwé bóyá private wọ́n fi sọ́kàn tí Adélé bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ a máa ti gbogbo skul o ṣùgbọ́n oníkálukú ti sọ́kàn o ṣùgbọ́n èèyàn fẹ́ gbé skul ẹ̀ lọ́dọ̀ mi àbí ọ̀kan wọ́n tètè máa rò pápápá wọ́n máa yan àwọn kan déédéé yọ sáwọn ni so kò sí yẹn bẹ́ẹ̀ Yorùbá òun ni then again language anybody ní any school wọn ò lè fi èdè ní ìkọ́ ọmọléèwé ní school o ìwọ́n tó o bá ní private school Yorùbá ló máa fi kọ́ ọmọ o syllabus Yorùbá ló máa lò o Yorùbá ni anywhere lẹ Yorùbá nìkan official language Yorùbá nìyẹn lára nǹkan tá a ṣe ń jẹ́ ìran nìyẹn identity wa ni tẹ́pẹ́ àwọn amúnisìn àwọn ọ̀tá wọ́n parun tán adẹ̀ láti rí báyìí bẹ̀ ó pẹ̀lú nǹkan tá a ṣe ń padà sí rúùtù wa pẹ̀lú orílẹ̀-èdè wa sórí ilẹ̀ ẹ̀rọ bímọ wa pẹ̀lú èdè wa la máa fi ṣe gbogbo nǹkan o pátápátá kò sí ilé ìwé kankan tó máa wà nílẹ̀ Yorùbá tí ò ń ṣe pé Yorùbá ló fi ń kọ́ wọn kò sí o ò lè kọ́ èdè míì nínú sùúrù rẹ o Yorùbá ni yes a máa language school máa wà òun yẹ ká máa àpúrò ẹ pé ẹni tó bá fẹ́ kọ́ èdè míì ó lè lọ sí language school yẹn tó lọ kọ́ pẹ̀lú tó ń tún máa kọ́ Yorùbá ń bẹ̀ mọ́ language school wọn yẹn o sọ̀rọ̀ tó bá ní àpúrò language school ló lè ṣe language school but ní gbogbo ẹ̀kọ́ tó bá kù pátá nílẹ̀ Yorùbá nìkan Yorùbá ló máa fi ṣèdánwò Yorùbá ló máa ṣe everything tó wá fẹ́ ṣe Yorùbá ni by the time tẹ́ bá gbọ́ full blueprint education ọmọ Yorùbá ẹ̀ ń mọ lẹ́yìn tí à ń sọ yìí àwọn àgbáyé gan máa sọ pé yes Ọlọ́run wà lẹ́yìn wa Ọlọ́run ló ṣe lóòótọ́ Ọlọ́run ló ní ìmọ̀ yẹn lóòótọ́ so ẹni tó bá mọ̀ pé bóyá èdè Yorùbá òun láìpẹ́ láti máa sọ ni òun ò fẹ́ fi kẹ́kọ̀ọ́ ni òun ò fẹ́ ṣe à ń fún àwọn ń sọ ń sìn so a lè jẹ́ kéèyàn yẹn lè tètè make up mind ẹ̀ nǹkan tó fẹ́ ṣe ilẹ̀ Yorùbá ò ní sọ èdè mi o èdè Yorùbá nìkan ni o so ẹni tí ò bá dẹ̀ lè ẹni tí ò lè sọ tí ò lè kà tí ò lè kọ́ a jẹ́ pé kọ́ tètè ya bẹ̀rẹ̀ sí ní kọ́ díẹ̀díẹ̀ but in the meantime ó ní nǹkan tá a máa ṣe fún àwọn tí wọ́n lè kọ́ tí wọ́n lè kà láti fi dá fún wọn ó ní nǹkan tá a máa ṣe ó máa wà ní policy yẹn but fúngbà díẹ̀ ni o so kéèyàn lè mọ̀ ni o if not èèyàn kàn máa sanwó fún àwọn interpreter náà ni èèyàn máa sanwó fún wọn so títí àwọn àgbẹ̀ fi mọ̀ kọ́ dáadáa mọ̀ ń sọ dáadáa mọ̀ ń kà dáadáa káàkiri àná la máa kọ́
torí kò síbi tó ti lọ pé ìpínlẹ̀ Yorùbá àti Yorùbá nìkan. Kò fẹ́ gba contract ní o, kò fẹ́ ṣe kinní kan ní o wà ń ṣàìsí nǹkan tó jọmọ Yorùbá, á dáa kó sọ Yorùbá o. Á bẹ́tà kó sọ Yorùbá àti ẹ̀fẹ́ tó ní òkèdè kankan nílẹ̀ Yorùbá ju Yorùbá lọ. Káṣẹ̀ kọ́kọ́ padà gba lórí èdè wa yẹn náà, káṣẹ̀ kọ́kọ́ gbà yẹn náà. Pẹ̀lú gbogbo nǹkan tá a fẹ́ gbà, bá a ṣe lè sì kí ọ gbogbo nǹkan tó kù tá a fẹ́ gbà nìyẹn. Pẹ̀lú èdè wa yẹn tọ́lọ̀ fún wa yẹn. Then again, ìyẹn fún àwọn tó ń ṣe school. So ẹni tó bá jẹ́ pé ó mọ̀ pé private school tóun ní òyìnbó nìkan ló fẹ́ máa sọ gbogbo ẹ̀ ó mọ bó ṣe fẹ́ yanjú ẹ̀ bó ṣe máa yín sí Yorùbá tí ó bá dẹ̀ tẹ́ lọ́rùn o lè gbé wọ Nàìjíríà o lè locate school yẹn sí Nàìjíríà tó bá wà convenient fún bó sí Yorùbá ní tọ́tọ́ tiwa o ò dẹ̀ lè ní syllabus mi lẹ́yìn ti Yorùbá kò sí any syllabus títí tí Yorùbá ni ìtàn kọ́ fún Yorùbá tó máa gbé jáde fún tọmọ Yorùbá ni o tó yé wa o ó ti fẹ́ dé tán o so oníkàkù tó bá adjustment oníkàkù máa ṣe lórí yẹn oníkàkù ṣe lẹ́yìn náà gbogbo ẹni tó bá ń ṣe business ṣé o wà suitable for human being ẹni tó bá ń ṣe ọmọ rẹ̀ tó jẹ́ pé business tó ń ṣe kò ní dignity kò ní respect fún human being ọmọlà kejì ṣá fún ọmọ èèyàn tí ò ní respect for human life ìwọ tó bá ń ṣe irú òwò yẹn yẹra ẹ wò òwò tó ń ṣe tó jẹ́ tó ń fọ ọmọlà kejì ẹrun ni ó ń ba ayé ọmọlà kejì ẹ jẹ́ òwò tó ń ṣe jẹ́ pé bóyá òun ta nǹkan ni tó yẹ pé nǹkan tó ń tà yẹn kò wá fit fún human being animal gan tiẹ̀ yẹ kó lò dépò tán fẹ́ jẹ àbí tán fẹ́ lò òwò tó ń ṣe fẹ́ pé òun bá yí ọmọ làkejì ẹjẹ́ ni ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ẹni tó bá ń ṣe irú òwò bẹ́ẹ̀ yẹn kó lọ ronú òwò tó dáa fún ògùn ọmọ làkejì ó jáwọ́ nínú òwò ẹ̀kọ́ tó bá ní pé òun ò lè jáwọ́ kó jọ ó lọ máa ṣèwò yẹn ní Nàìjíríà ibẹ̀ ni dímọ̀ burúkú ti yan wọ́n lẹ́nu gbogbo dímọ̀ burúkú lẹ Yorùbá náà ti pa mọ́ ẹ jáwọ́ mọ́ òwò burúkú o òní sì yẹn lẹ Yorùbá o òwò tó ń ba ayé èèyàn jẹ́ tó ń pa ayé ọmọ làkejì mú òwò tó ń borí olórí jẹ́ òwò tí ò ní respect tí ò ní dignity fún human life ẹ jẹ́ ká jáwọ́ torí iṣẹ́ máa wà dáadáa o iṣẹ́ máa pọ̀ dáadáa tó máa ní owó tó dáa iṣẹ́ máa wà o ẹ jọ̀ọ́ ẹni tó bá mọ̀ pé nǹkan tó ń ṣe òfin fẹ̀tọ́ ọmọ Yorùbá síwájú lẹ́yìn Ọlọ́run àkọ́kọ́ lẹ̀ Yorùbá lẹ́yìn ẹ̀ ń fẹ̀tọ́ ọmọ Yorùbá ló tẹ̀lé o ẹni tó bá mọ̀ pé nǹkan tó ń ṣe òun ṣe fún fẹ̀tọ́ ọmọ Yorùbá ẹ jọ̀ọ́ jáwọ́ o ẹ má gbé wọ ìjọba Yorùbá o mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ o lẹ́yìn náà ẹni tó bá mọ̀ pé òwò tó ń ṣe òun jí resources ọmọ Yorùbá ni ẹ dá dúró kíákíá oh my God ẹ lọ dá dúró ẹ̀yin tẹ́ ń jí resources ọmọ Yorùbá ẹ mọ̀ra yín o ẹ lọ dá dúró o mi ò mọ̀ kò tẹ́ wa o mi ò mọ̀ kan tẹ́ jẹ́ o tó ṣáà ti jẹ́ pé nǹkan tọ́lọ̀ fún ọmọ Yorùbá bí resources wọn tẹ́ ẹ lọ ń wá tẹ́ ẹ lọ ń jí tẹ́ ẹ lọ ń kó ẹ dáwọ́ ẹ̀ dúró ní kíákíá ìjọba Yorùbá ò gbà bẹ́ẹ̀ o ọmọ Yorùbá ló ní nǹkan tọ́lọ̀ fún wọn o ẹ dáwọ́ ẹ̀ dúró o gbogbo àwọn tó bá ń ṣe òwò tó wà illegal businesses ẹ jọ̀ọ́ ẹ lọ wá òwò tó wà legal tó dáa tó make sense ọ̀tẹ́ ẹ̀ bá lè wá ẹ jọ̀ọ́ ìyọ̀ǹda wà fún yín láti relocate òwò yẹn lọ sí Nàìjíríà ilẹ̀ Yorùbá ó máa padà sí
orísun ìwà rere gbogbo nǹkan dáadáa tọ́nà fún àìfọkànbalẹ̀ gbogbo ẹ̀. ẹ jọ ẹṣẹ́ rántí átíkù tí ọkùnrin tó lọ sọ ní parliament ní India níjọ́sí tó sọ 1835 àbí. wọ́n ní Áfíríkà òun ò rí olùwò rẹ tó ń tọrọ. nígbà tó wá sí ilẹ̀ Yorùbá òyìnbó kan lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ ó ń sọ kankan ó ní àwọn ti ṣe ìwádìí káàkiri àgbáyé ó ní actually oldest democracy ó ní Nàìjíríà ló wà ó ní oldest constitution Nàìjíríà ló wà ó ní ẹ̀yà tí ó fún obìnrin láàyè Nàìjíríà ló wà ẹ jọ gbogbo àlàyé tó ń ṣe yẹn ta ni ó mọ̀ pé Yorùbá ni ta ni ó mọ̀ pé Yorùbá ni Yorùbá ni wọ́n bá democracy lọ́dọ̀ wa náà kọ́tà àwọn ń pè bẹ́ẹ̀ ìjọba tó ní parliament Yorùbá ló ní náà Yorùbá ló ní ìwé òfin Yorùbá ló ń fún obìnrin láàyè ní Nàìjíríà ẹ gbogbo ẹ̀yà tó kù náà ẹ̀yà kan tẹ̀ wá lẹ̀ Nàìjíríà yẹn tó yẹ pé obìnrin wọn ń jogún obìnrin ò lè ní nǹkan so Yorùbá àtìgbà ní Yorùbá ti fóbìnrin láàyè bẹ̀rẹ̀ máa gbọ́ ìyá lọ́jà ìyá alájẹ ìyá tí ẹ máa gbọ́ obìnrin wà forefront lóbìnrin wà náà Yorùbá náà sọ ṣẹ́rí oore tọ́lọ̀ ń ṣe fún Yorùbá táwọn kan wá rò pé àwọn lè sọ di játijàti rádaràda ẹnìjọ́ mẹ́ta náà sọ yẹn wà wọ́n ṣèwádìí káàkiri àgbáyé lẹ́ńgbọ́ funfun lẹ́ń tó sọ̀rọ̀ tàkàwọn ṣe ìwádìí ọ̀dọ̀ Yorùbá náà ti rí gbogbo tá à ń pè yìí o kẹwé adúlọ oore tọ́lọ̀ ń ṣe fún wa. ṣòwò tó bá mọ̀ pé òwò tó ń ṣe illegal business ni ìjọ́sọ̀ náà àfẹ́ gbó nǹkan bẹ́ẹ̀ yẹn àfẹ́ gbó rádaràda ara nílẹ̀ Yorùbá. heritage wa culture wa tradition wa fẹ́ mú padà fẹ́ kó gbogbo tá a bá yọ sí wọ́n máa respect wa ní gẹ́gẹ́ bí ọmọlúwàbí tó bá ti ọmọ Yorùbá báyìí wọ́n rí ẹ pẹ̀lú passport Yorùbá àbólọ́sẹ́lì ìyàwó sọ Yorùbá máa mọ̀ pé àwọn ìran tá à ń sọ lélẹ́yìí àwọn ọ̀rọ̀ aṣíwájú ìlélẹ̀ àwọn ọ̀rọ̀ olórí lélẹ̀ àwọn ọ̀rọ̀ aládé lélẹ̀ àwọn ọ̀rọ̀ ológo lélẹ̀ tó dẹ̀ jẹ́ pé ìrìn wa ìṣe wa gbogbo a máa kárí ẹ̀ ní. a notify gbogbo àwọn tó bá ń ṣe nǹkan báyìí ni o àfẹ́ nǹkan bẹ́ẹ̀ lẹ́ Yorùbá o ẹjọ́ ẹ tètè mọ̀ báyìí o sòkó má di pé ó délé àwọn ní wọn ọ̀dẹ̀ gbọ́ wọn ọ̀dẹ̀ sọ wọn ọ̀dẹ̀ ṣe o kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o àti sọ́ọ̀sì yìí o mo tún sọ o lẹ́yìn ọ̀nà Yorùbá interest ọmọ Yorùbá ló kàn o interest ọmọ Yorùbá ló kàn o mo ń sọ o lẹ́yìn náà ẹ jọ̀ọ́ mo tún sọ again àwọn tó jẹ́ pé bóyá wọ́n ní iléeṣẹ́ wọ́n ní industry wọ́n ní factories wọ́n ní gbogbo ẹ̀ tó jẹ́ pé one way or the other Nàìjíríà ti affect wọn ẹ má gbàgbé ẹ jọ̀ọ́ ẹ bá wa tún business plan yẹn bá wa tún kó jọ ó lè má sí iléeṣẹ́ yẹn mọ́ o bóyá ẹ ti tà á àbẹ́ ẹ ti ta irinṣẹ́ but ọpọlọ yẹn ṣàṣìwà lórí yín ìyẹn ò ṣe é gbé dànù Ọlọ́run ló ṣe fún yín ẹ tún business plan yẹn kó ẹ ṣe dáadáa ẹ jọ̀ọ́ ẹ bá wa kó jọ ọmọ Yorùbá ni mi ń sọ o so ẹ jọ̀ọ́ ẹ bá wa kó jọ ẹ má gbàgbé torí Ọlọ́run àwọn tó jẹ́ pé startup wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ òwò Ọlọ́run fún wọn ní ìmọ̀ oríṣiríṣi bọ́n ṣe máa ṣòwò bọ́n ṣe máa ṣe ẹ jọ̀ọ́ ẹ̀yin náà ẹ kọ business plan yín ní èdè Yorùbá ni o ṣe hàn pé mo sọ pé just in case irú àwa tá a lè kọ tá a lè kà báyìí ẹ lè fi sí fídíò tẹ bá lọ fi sí ohùn téèyàn kan bá lọ mú tó lọ implement ẹ̀ ṣe mọ̀ pé kò ní dáa tòró ní àwọn ìgbésẹ̀ tá a máa gbé lórí ẹ̀ so tí announcement ẹ bá ti wà oníkàkùn ti rẹ́dì tí ìgbésẹ̀ yẹn lè bẹ̀rẹ̀ kíákíá pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run pẹ̀lú àṣẹ Ọlọ́run so tó bá fẹ́ bẹ̀rẹ̀ new businesses ẹ lọ ní business plan yín gbogbo àwọn tó fẹ́ ṣiṣẹ́ agriculture àwọn àgbẹ̀ ní o àbọ̀nsì nǹkan ní o ẹ lọ ní business plan yín ní èdè Yorùbá ní o torí ẹ lọ ní business plan yín o kíní kan ló ṣe dandan fọmọ Yorùbá àwọn ò ní jẹ gbèsè o mo sọ mo tún sọ o à ní jẹ gbèsè o
àásọ gbèsè tán bá ṣírò wọ́n sì máa ṣírò gbèsè sí sáìdì pé àwọn kan wọ́n jẹ gbèsè èyí tí gbogbo wọn ń ṣe lọ́wọ́ tó ń jẹ ọlọ́run ló mọ orú gbèsè oríṣiríṣi wọ́n tẹ̀ ti jẹ ọlọ́run ló mọ bọ́n ṣe ti yàwé wọ́n ti fọ́ gbogbo treasury káàkiri ọlọ́run àṣàrù gbèsè tó bá kọ fọ́mọ Yorùbá tá a bá jọ wò fínífíní ẹ̀ láti lẹ́yìn ọlọ́run àásọ o ṣùgbọ́n àní jẹ gbèsè mọ́ o àsọ àtúntò sọ́nsìn a máa ràn nílẹ̀ Yorùbá like a successful business kò sí wastage kò sí loss profit ló máa wà o kò sí wastage kankan kò dẹ̀ sí loss profit so gbogbo wa a máa ń láti kọ́ bá ṣe máa sacrifice fún ìlú wa o àwọn nǹkan díẹ̀díẹ̀ lè wà o tó lè fẹ́ dàbẹ́ ní pé kò mọ́ra tó bá yá for instance máa sọ example kan tí mo sọ ń sìn ní gbé òwò import ilé import yẹn rádaràda importation ò sí o ẹgbẹ́ jẹ́ kó yé wa o nǹkan tó máa ṣẹlẹ̀ ní pé a máa produce nǹkan tá a bá need nǹkan tá a bá dẹ̀ need la máa use nǹkan tá a bá produce la máa use we will produce what we need and use what we produce a máa produce nǹkan tá a need a dẹ̀ máa lò nǹkan tá a produce mo rò pé Yorùbá nìyẹn yẹ yín a máa produce àwọn nǹkan tá a bá need a dẹ̀ máa lò àwọn nǹkan tá a bá produce so ẹ jẹ́ kí nǹkan wa kó tẹ́ wa lọ́rùn nǹkan táwa bá ń ṣe nǹkan tó bá jẹ́ tiwa kó tẹ́ wa lọ́rùn ibi tí mo ti ní sacrifice máa wà nìyẹn torí ẹlòmíì ó lè jẹ́ pé bóyá oúnjẹ òkèèrè àwọn nǹkan kan òkèèrè kò ní ṣẹlẹ̀ o wọn lè máa import rádaràda játijàti wọlé Yorùbá everything you can imagine no a máa live with nǹkan tá a lè produce ni o òun ni o ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó yé wa o a máa produce nǹkan tá a need a dẹ̀ máa lo nǹkan tá a produce yes a máa ní àwọn importation díẹ̀díẹ̀ ní ọwọ́ bẹ̀rẹ̀ a máa ní. ẹ má bínú mọ́ ṣẹ́ẹ̀dì túṣu dé sàlẹ̀ kòkó báyìí. rárá kò jẹ́ sí ìṣòro rárá àtọ̀ so ẹ jọ̀ọ́ a máa produce nǹkan tá a need ni mo fẹ́ káwọn èèyàn wá mọ̀ torí tó bá di pé àwọn tó yẹ pé wọ́n import tó yẹ pé wọ́n import nǹkan tí ò make sense kò sáàyè yẹn o torí àwọn ò ní jẹ gbèsè a lè máa fi owó wa ká lọ máa fi ra nǹkan ní nǹkan kọ́ máa kówó fún wàrà tiwa ní o kọ́ máa fi wàrà so nǹkan tí mo sọ ń sìn ó ní ìgbékalẹ̀ lé lórí ó níbi tí blueprint ti ṣiṣẹ́ lé lórí kò yé wọn nǹkan tí mo kàn sọ náà gbọ́ but ó ní nǹkan tí blueprint wà lórí ẹ̀ lórí nǹkan gbogbo nǹkan tí mo ti sọ sílẹ̀ ó ní ìgbésẹ̀ lé lórí so ẹ jẹ́ ká look inward yes I might import certain things but for some time anything tá a bá import ẹ mọ̀ pé long time ẹ̀ ní pé àwa náà máa ṣe nílẹ̀ wa but kì í ṣe pé bóyá gbogbo játijàti kan máa import láíláí kò ṣe lẹ̀ so kọ́níkàlùkù jẹ́ kí àwọn nǹkan tí ó bá jẹ́ tiwa kó mọ̀ lára o so lágbára Ọlọ́run bó ṣe máa rí nìyẹn o àti pé a máa lọ enrich àwọn kan àìrọ̀ o tábà tẹ̀ wá la fẹ́ wá wò síta African countries ti tó kì í ṣe nǹkan táwọn yẹn import wọlú wọ́ o nǹkan tó bá ń produce nínú ìlú Africa yẹn yes a lè wò ó síra wa mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ. Ọ̀ láàárín wípé kó tó di pé a bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo nǹkan wọ̀nyí àyè máa wà díẹ̀ àfáwọn èèyàn láàyè pé ẹjẹ́ tí o sí kò sí gbogbo nǹkan ilé àlè àgbà gbogbo importation rádaràda kò sí àlè wíkìn economy wa láì jẹ́ ètò ìgbéra kò sí nǹkan tó jọ o a máa sacrifice ṣé mo kọ́kọ́ àṣírí kan mo fẹ́ sọ fún wa lẹ́yìn China ṣé mọ̀ pé
wọn ò lówó rárá wọ́n wà ní àwọn ohun tí wọ́n ń pè lólòṣì gbà kan ìṣẹ́ mú wọn débi pé wọ́n ń ju ọmọ nù ní o wọ́n máa ń ju ọmọ nù sórí títì wọn ò fẹ́ wọn náà gbọ́dọ̀ bí ju ọmọ kan lọ torí iṣẹ́ yẹn pọ̀ lẹ́yìn nísìn China sọ pé òun bóòsì pé by so year nísìn gbogbo àwọn ọ̀dọ́ ìlọní àníyàn nísìn China kí ni China ṣe ẹ lọ ṣe ìwádìí o àṣírí kankan tó wà ń bẹ̀ àkọ́kọ́ èdè ẹ̀ ó mú èdè ẹ̀ gan-an ó gbé lárugẹ gan-an ẹ̀ẹ̀kejì ó kọ́tọ̀ bí ìgbà téèyàn fi rẹ̀ pamọ́ láti gbé oríṣiríṣi ìgbésẹ̀ ìgbà tó máa yọrí síta tó máa yọjú báyìí ẹ jọ ẹ lọ wádìí China kan pè lólóṣì kò sí bẹ́ẹ̀ kò já mọ́ kinní kan ta ló fẹ́ lo kinní kan China ó gbọ́ ẹ̀ lọ́jọ́ náà ní àná èyí China ló ń control almost everywhere o in terms of one produce nǹkan o made in China yìí náà made in China ni káàkiri àgbáyé ní ìsìn China wọn ò lè sọ̀rọ̀ níbi kan òkan ní tiẹ̀ ṣe jẹ́ o mo fẹ́ ka ronú ẹ̀ o mo fẹ́ ka rò bẹ́ẹ̀ yẹn dáadáa nǹkan tí mò ń sọ àwọn oní àkọ́pì anybody o blueprint wà lọ́nà Ọlọ́run ló gbé kalẹ̀ tá a bá bẹ̀rẹ̀ sí ló ń sìn ẹ́ rí pé kò sí ẹ̀yà ẹ̀ torí ẹ̀yà ìlú méjì kan ò sí ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́lọ́run dá ní kálukú so ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu màmá kò sí ẹ̀yà ẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu màmá tó bá ti wá wo fídíò yìí tó ti wo fọ́nrán yìí tó ti gbọ́ fọ́nrán yìí dáradára eléyìí ló ṣe èyí tó máa fi parí òkò ẹyọ kan tá a máa gbọ́ tó bá ti wo fọ́nrán yìí bá mi pín sí ìta o má jẹ́ pé ìwọ nìkan ló máa gbọ́ fọ́nrán yìí bá mi pín sí ìta gidigidi gan pín fọ́nrán yìí síta dáradára kó lè jẹ́ káwọn èèyàn míì náà lè gbọ́ fọ́nrán yìí ó ṣe kókó lórí ìrìn àjò ó ṣe kókó wọ́n sọ pé ọ̀rọ̀ kékeré báyìí la máa sọ fọmọlúàbí tó bá dénú ẹ̀ kó dòdìdí màmá ti sọ èyí tó ọ̀pọ̀lọpọ̀ nínú ọ̀rọ̀ fún gbogbo wa lórí fọ́nrán yìí ọ̀nà àwa la máa ṣiṣẹ́ yìí fúnra wa gbogbo àwọn ọmọ Yorùbá la máa ṣiṣẹ́ yìí fúnra wa wọ́n dẹ̀ sọ ẹ̀ máa gbé nǹkan àjòjì wọ̀lú wa o wọ́n ti sọ màmá ti sọ o ẹ̀ wá jẹ́ kí gbogbo ọ̀rọ̀ yìí wá yé wa o dénú lẹ́ẹ̀kan sí i mo kí gbogbo wa o Ọlọ́run lọ́jọ́ èní kò ní fi gbogbo wa sílẹ̀ ojú ta máa fi wo ètò yìí kò ní fọ́ etí ta máa fi gbọ́ kò ní di bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rẹ́ ọwọ́ ta máa fi pín fọ́nrán yìí sí ìta ọwọ́ wa a ní fi gbọ́ ọmọ sí ní àṣẹ Elédùmarè ìwọ tó bá ti wá fowó sínú àkáǹtì òmìnira kí ló ń dóde tètè máa lọ fowó sí ìjọba àdèlé láìpẹ́ ó máa jáde síta Ọlọ́run á wà pẹ̀lú wa o ẹ bá mi ṣí ètò yìí ẹ bá mi like ètò yìí ẹ bá mi subscribe lé ní orí ẹ subscribe sórí gbogbo ìkànnì wa Green for God News Green for God TV G4G support ẹ subscribe sórí ìkànnì baba Ades ẹ subscribe sórí ìjìnlẹ̀ ẹ subscribe sórí baba Black Lion ẹ subscribe sórí gbogbo àwọn tó bá gbé òtítọ́ ọ̀rọ̀ dání bẹ́ẹ̀ ni àwọn tó bá gbé òtítọ́ ọ̀rọ̀ dání ẹ ti mọ̀ pé orí ìjìnlẹ̀ Radio FM lẹ́yìn tí máa gbọ́ tí ìjọba àdèlé máa jáde gbogbo ọmọ Yorùbá ẹ kú ojú lọ́nà o fún ìjọba àdèlé tó máa jáde láìpẹ́ mo kí gbogbo wa o ní pé a ṣe oríire fún pé a jáde kúrò nínú location 419 ìlú tó jẹ́ pé mẹ̀jẹ̀mẹ̀jẹ̀ òun ni orúkọ ìlú yẹn ẹ̀yin náà mọ̀ tẹ́ bá gbé fídíò wọn dání ọmọ máa wò yí bí idiot ni ó dìgbà ire o bye for now.